gbogbo àwọn tó ń pè ní Ahlus-Sunnah wal Jamā'ah òun ni wọ́n wá máa ń tẹ̀lé tó yẹ pé inú tíra wọn yìí ibi tí wọ́n ti gbé ìdájọ́ pípa rẹ̀ wá bẹ́ẹ̀ ó lé ní 100 bí yóò bá ṣe Islam wọn ní kọ́pá bí yóò bá dárúbọ̀ sí wọn ní kọ́pá bí ṣòkòtò yóò bá fótókè wọn ní kọ́pá ẹni bí yóò bá ṣàṣàlá tó bá dẹbí wọn ní kọ́pá. Afghanistan ìlú mùsùlùmí ni kí ló sọ dahoro. Iraq ìlú mùsùlùmí ni kí ló fọ́ bẹ́ẹ̀. Syria ìlú mùsùlùmí ni kí ló sọ bẹ́ẹ̀ di ahoro lẹ́nu tó sọ di ìlú àwọn ghost. Libya kí ló sọ dahoro síbẹ̀ tó ẹ sọ ìlú bíi tí mùsùlùmí pọ̀ jù sí tíbẹ̀ tó lálàáfíà. Gbogbo iṣẹ́ aburú tó pọ̀ láyé ìsìn lọ́yìn ló wà. Gbogbo iṣẹ́ aburú tó pọ̀ láyé ìsìn lọ́yìn ló wà. Bó tó bá sì pé láyé tèrè pẹ́rẹ́ wọ́n ti wórí ẹ̀ lọ. Àtúrà àfa tó pọ̀ ń gọrin tó pọ̀ dé lérí ikú ló pọ̀ jù. Láàbò fi láàbò láwọn ọ̀gá yàrá wọ́rọ́wọ́ ni ilé ńlá ti bá ti wọ́jẹ́. Ilé Boko Haram lẹ́bẹ̀rẹ̀ Boko Haram lọ́pàá gbọ́n àbájá Hausa Albani Boko Haram lọ́pàá Imam Jafar Boko Haram lọ́pàá ẹgbẹ̀rẹ̀ ayé ní mùsùlùmí ẹlẹ́jẹ́ olùsùnẹ̀ ẹ̀pà Imam Albani aládìsí Kánò àbí ìgbọ́dọ̀wà ẹ̀pà Zaria ẹ̀pà Imam Jafar ẹ̀pà ẹ̀ládùsùnẹ̀ ẹ̀sìn pa bàbá ìwé ìràwọ̀ ilé ìgbàsẹ̀ kìíní gbígbà àwọn ilé ìdàbà kan wọn pa wa. Ẹ̀ẹ̀dá níwà ẹ̀ẹ̀dá lábàlò ẹ̀ẹ̀dá lẹ́sìn ẹ wá ń kọ́ dẹ́mu gbogbo nǹkan eléyìí haram ẹ̀rọ haram wọ́n wá ṣe haram yẹn àwọn àfa wọn gẹ́gẹ́ bí bùn báàsì. Obìnrin kan arúgbó ní Kánò 73 years ẹ sì mú ẹ sì pa ẹ tó wá ń dé orí ẹ wá ń wọ́ọ̀kì ẹ wá ń gbé orí ẹ kiri alahada wal Islam. táà ń sọ nípa àwọn lákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ lọ́mọ wípé àwọn yìí àwọn nípa Umar radiyallahu anhu àwọn yìí ní wọ́n ṣe kúpa Usman radiyallahu anhu àwọn yìí náà ni wọ́n tán Ali lọ sí Iraq ní Kúfà àwọn náà ní ṣe kúpa àwọn nítorí pé àwọn ní wọ́n fọ́ sí méjì táwọn kan jẹ́ Khawarij lára wọn táwọn kan tara wọn tẹ́lá wọn ní Shi'atu Ali. Ṣé jẹ́sì yìí tí mọ́ṣáláṣí pọ̀ dáwà pọ̀ kọ́lọ̀ lọ́wọ́ dáadáa kọ́lọ̀ Rasulullah òun ló pọ̀ ìsíyìí ní Islam díẹ̀ sí mùjẹmùjẹ ìlú lábára ló nísìnyí ẹlọ Afghanistan wọn nísìnyí ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹlọ Syria ẹlọ Yemen ẹlọ Libya ìlú lábára ló nísìnyí. àfàmọ́ ìlọ dákọ̀lẹ̀ haúsá náà ilẹ̀ haúsá náà wọn nísìnyí you see ṣe nígbà tá a jáde ta sọ fún yín wípé ní tí Islam ń wá kò sí peace mẹ́ àkọ́kọ́ wípé àwọn mùsùlùmí náà pa Umar àwọn náà pa Usman àwọn náà pa Ali mùsùlùmí àwọn sàbí ànábì àwọn náà ń para wọn ibo lẹ ti rí peace ní Islam ibo ní Islam ti bẹ̀rẹ̀ gan àwọn onígbà Islam yẹn lọ́wọ́ ànábì kí ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ló tẹ̀lé bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àfáàyín ikú wo ló pa àwọn sàbí ànábì ikú wo ló pa àwọn ọmọ ànábì Hasan Hussein ikú wo ló pa àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wọn ìfún Aisha ìyàwó ànábì àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wọn náà di kúùpù náà di gáàgì náà jọ ń para wọn kò síbi tí Islam wà pípa ni ẹnu àwọn afáyín yẹn ti ń gbọ́ yìí gbogbo ìlú tó ti ń lo ṣẹ̀ríà lọ òun ló ti ń dahoro yìí ṣé káwa wá lajúlẹ̀ kẹgbẹ́ ṣẹ̀ríà lọ wọlé Yorùbá káwa lè ranjú ká sọ pé torí pé afẹ́sẹ̀sìn kan láti ibì kan ẹni tí ò rí problem dẹni ni pé ẹ lè ṣèwádìí wọn náà kàn jókòó ṣèwádìí báyìí pé ẹ̀sìn mélòó gan ló ń exist lórí ilẹ̀ ayé kó péye tó máa fún ẹ kó owó ilé tó kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ kó owó ilé tó bẹ̀rẹ̀ sí kejì kó wá wo nọ́mbà tí Islam wà kí ló dẹ̀rù pé ní tẹ́ bá ti gba ọmọ Yorùbá ẹ mọ́ gbàlagbà òdì ni wọn kí n bá ń sọ́kẹ́ gbọ́ àfi lójú yín bá já sódì ìgbà tó bá ń wọlé tó máa ń pa yín kí lẹ́nu fẹ́ ìbọn fẹ́ kó kù sí ìsìn à ń sọ pé àwọn pípù yìí àtúnmáyà wà nù Quran àmúwánú hadith à ń kàkiri ṣé bẹ́ẹ̀ náà àwọn afáyín lẹ́tí ń gbọ́ ṣáwọn látún kà yìí táwọn bá tiẹ̀ wá dọmọkọ́mọ tá a yọ ọmọkọ́mọ tá a sọ pé tá a di àṣírí lójú yín ni o torí mi sọ ọmọkọ́mọ ẹni sọ pé ìyá yín ya wèrè bàbá yín ya wèrè mi ò sínú àwọn tó ya wèrè ẹ̀yin lẹ́ ya wèrè tẹ́ ń sẹ̀sẹ̀ ẹlẹ́sìn ẹ̀sìn tí ń mú jẹ́ tá a dẹ̀ ń fojú yín tá a fojú yín tó báyìí tá a fi hàn yín báyìí tẹ́ tún hagi blindly gullible people ọmọ ìjìrì I would like to tell you this with peace torí mi ò lọ́mọ ìyanu ẹ̀sìn mi ò ń ṣe lẹ́sìn ntẹ́mi padà síbẹ̀ tí mo ń ṣe is my own culture my own tradition gbogbo ìran lọ́rẹ̀ ìbéèrè ẹ̀ máa ṣe wádìí gbogbo ìran ni wọ́n ní tradition tó ní culture wọ́n ní culture lọ́tọ̀ wọ́n ní tradition lọ́tọ̀ so culture lẹ Yorùbá ní ká dọ̀bálẹ̀ ká wọṣọ ká jẹun ká ṣe kinní kan tradition lẹ Yorùbá spirituality wa òun ní apadà síbẹ̀ òun ní ìṣẹ̀ṣe so gbogbo ìran náà ló dẹ̀ ní spirituality lọ́rẹ̀ gbogbo ìran nílẹ̀ ayé adẹ̀fí máa ń connect pẹ̀lú ọ̀dà rẹ̀ ní ọ̀dà ayé Yorùbá sọ pé ayé wà nínú ayé tó wà nínú ayé yẹn tó bá fẹ́ connect pẹ̀lú ayé tó wà nínú ayé yẹn ordinary people kò lè connect pẹ̀lú ordinary person kò lè connect pẹ̀lú ẹ̀ o gbọ́dọ̀ wà spiritual kó tó ní àbájá àti connect pẹ̀lú ayé mi tó wà nínú ayé eléyìí àwọn kan rìn nínú afẹ́fẹ́ yìí tó bá ti wà spiritual wà connect pẹ̀lú wọn àwọn kan ń fò lójú ọ̀run wà kọ́ tí àwọn pásítọ̀ yẹn àwọn afẹ́fẹ́ bàbá kìíní kan wọ́n try láti practice spirituality báwọn rí nǹkan kan tẹ́yìn ò rí spirituality náà confirm yẹn whereas they see nothing nada the only way to live connect pẹ̀lú spirituality ilẹ̀ yìí ẹ lọ wo àwọn tí wọ́n lágbára lórí ilẹ̀ yìí tí wọ́n máa ń fò nínú afẹ́fẹ́ wọ́n máa ń rìn nínú atẹ́gùn wọ́n máa ń rìn nínú igi wọ́n máa ń rìn nínú omi ojú tiwa ò lérí ẹ lọ ṣe research nípa wọn ẹ máa rí pé títí bí o títí ilẹ̀ Lárúbáwá mo ṣe research nípa ẹ̀ jínù náà máa ń gbọ̀n mi fẹ́ sọ̀rọ̀ nípa ti Lárúbáwá títí ilẹ̀ bíbá yìí
oríṣiríṣi orúkọ la fún wọn lálùjọ̀nú, àfún wọn lẹ́bọra, oríṣiríṣi àfún wọn ní ìwìn, oríṣiríṣi àfún wọn ní ọ̀rọ̀ ọdúngi, oríṣiríṣi orúkọ la. So the more bí spirituality ẹ bá ṣe lágbára sí, bó bá ṣe capable sí, ìní wàá ṣe láǹfààní àti connect pẹ̀lú wọn sí. Àwọn kan wà nínú omi, so àwọn tó bá connect pẹ̀lú wọn, ara wọn ni wàá ti gba nǹkan tí wàá wá fi build ayé eléyìí tó fi máa wà successful. Máa ṣì padà ṣàlàyé ẹ̀ dáadáa because ó need explanation. Mo ti mention nínú fídíò mi kan tí mo ṣe earlier, but ohun gangan máa padà máa mú ní topic. But eléyìí tí mo fẹ́ sọ ni wípé ẹ try láti connect. Ní táwọn ń ṣe kò kí ń ṣe ẹ̀sìn. Tradition ìran Yorùbá lélẹ́yìí, àwọn Haúsá ní tiwọn, àwọn Yíbò ní tiwọn, wọ́n ṣe máa ń connect pẹ̀lú àwọn tán rìn nínú atẹ́gùn wọn, àwọn ayé mi tó wà nínú ayé wọn. So àwọn bá ṣe máa ń connect pẹ̀lú àwọn tán ń gbé nínú àpáta, àwọn tán ń gbé nínú igi, àwọn tán ń fò lójú ọ̀run. So spirituality ni ó ní títí ilẹ̀ Yorùbá, àwọn la lè connect mọ́, tó bá lè fẹ́ connect mọ́ spirituality ni wà fi connect mọ́, òun là wá padà síbẹ̀, bí spirituality wà la padà sí, kò ń ṣe ẹ̀sìn. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá is not religion bro. You need to understand that. Mo ti ń tẹnu mọ́ times without number mi, mo lè fẹ́ put ẹ̀ tẹ́yìn yẹn máa fi understand. Ẹ ti ń pè wá lẹ́lẹ́sìn mi, ó ti fi Islam lé, ó ti lọ ṣẹ̀sìn ìṣẹ̀ṣe ò kì í ṣẹ̀sìn. Gbogbo ẹni tó bá ti bí ní tribe ìran Yorùbá yìí, spirituality wa jọ ni. Anyway, I will explain more. But o ní láti understand pé Islam ẹ̀sìn payẹ̀payẹ̀ mújẹmújẹ ni, kì í ṣẹ̀sìn tó yẹ kó dúró lórí ilẹ̀ wa, wọ́n máa pa wá. Wá padà understand. Àwọn àfáà yìí náà sọ àmúdírù mọ́kàs nìyẹn. Kò síbi tí Islam wà tí kò ní sí problem ń bẹ̀. Ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ ṣe yá lọ, ẹ rí pé problem adé bá fẹ́ everybody, kò ní sí sinmi. Ẹ lọ́wọ́ Hausa náà, ó súnmọ́ náà, kò ń ṣe tó jìnà. Try to understand my people please.